Kò lè bú mi kó rí owó o, wàláhì kò lè bú mi kó rí owó. Èmi tí mo bú wèrè tó wà gbò lọ, kò lè bú mi kó rí owó. Mo bá ti rẹ jẹ́ o, ayé ẹ̀ mọ́ bà tèmi jẹ́. Mo bá ti rẹ jẹ́ o, ayé ẹ̀ mọ́ bà tèmi jẹ́. Ìyá mi, rádaràdà, ṣé n tójú yín mọ́ rí ní sọ́ọ̀rì? Mo dákun, bí ẹ ṣe mọ́ sòsì bẹ̀rẹ̀ àṣẹ́wò nù, iyùn wa kọ́ nìwọ̀ bá wa o, bàbá tó bá wa gangan ni ó kọjú mọ́. Ṣé olórọ̀ tí mò ń bọ̀ sọ, ó padà lọ́nà ni o. Ìwọ náà rí bílẹ̀ ṣe rí látàárọ̀ pátá, èsì ní iye owó mi ni, bí gbogbo ó ṣe rí bí Sunday inú àwẹ̀ rẹ̀. O, àtàrọ̀ mo ti fi pamọ́ bẹ̀ ọ́, gbà lọ́wọ́ mi jàre, àti tó bá wà sẹ́yìn fún ọ ni. Lọ fún wọn yùn bó bá sì lọ lómù 1000 tó kù lọ àmọ́ tí ọ̀sẹ̀ lẹ̀kí ló tó sú. Sáré pé ń tà látàárọ̀. Ó jà lájẹ́ àyà. Ó dàbọ̀. Wọ́n sọ owó nú o, wọ́n sì ya bá wo lọ o. Ìjọba kan nìyẹn o. Bí ṣe ń tẹ́lẹ̀ bàṣubàṣu. Náà láti ìlú ìyá lọ́mọ. Òkú gbé kí ló dé tó wá gbé kí ló dé lórí kò sí nǹkan tó fẹ́ lọ gbogbo MTN káàdì rẹ̀ tán ní ìsìn. Béèyàn bá ti ṣe omi gbé tó ṣòro mọ̀. Do mommy. Do mommy. Ògo àwọn alágbò ti dé. 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 Àbáyé ṣe lè yẹ. Ẹjọ́ mọ̀ pé yín sọ̀rọ̀ ẹjọ́. Ogun àwọn mọ́tò. Wọ́n gbogbo èrè. Wọ́n níbi yóò ń ṣe rí dèrè. Ọmọ gbogbo tí ń bẹ́ ní ayé rẹ̀ tán. Ogun Sẹ́rí ẹ̀yin ìyá arúgbó tí ń wọ ṣòkòtò ògo yín rèé. Ògo yín rèé. Abẹ́bí ò wá sọ ní ọjọ́ báyìí. Ẹ̀yẹ́dẹ́kùn sọ́ba yín wí ni. Kò tí ì bá yín wí. Yóò yá. Ológo àwọn alágbo. Ẹ̀kí bá ní wọ́n gbọ́. Alágbo jẹ̀dí. Sẹ́wọ̀n ni wọ́n gbà. Sọ́dà kọ yín ni. Sẹ́wọ̀n ni wọ́n gbà.
jẹ torí ẹ̀ pé. ayé rẹ ti ṣé ẹ̀rí kó lórí burúkú mọ́kànlá tí ò ṣe é pín mẹ́ta lélẹ̀ irú kó aṣọ yẹ èròjà kan kó ṣe bẹ́yẹn gidi ṣe é rí rè tó sẹ́nu jẹun pẹ̀lú àkíṣe egbò. ọjọ́ wo kẹsẹ̀kẹsẹ̀. ìdùn yín ni. kí ló ṣẹlẹ̀? orí mi o ọpọlọ yé ọpọlọ. lórí ìlú abẹ́rẹ́ ọmọ ẹgbẹ́ ọjọ́ ẹjọ́ ẹgbẹ́ wẹ̀rẹ́jọ́ wẹ̀rẹ́jọ́. ráìsì ti lókùúta jù wọ́n ṣàṣà lọ́pṣọ̀n. àǹtí Bọ́lá ẹ̀yin náà wò látàrọ̀ tí màmí ti kiri lọ sí kò yẹ kán ti dé olúwa yóò tí ì jẹ kankan látàrọ̀ gàrí léèyàn mú sí ìtúní jẹun ni wọ́n sì mọ lábìkẹ́ ìní mọ́ jèrè ìyá kò sí wàhálà yìí ní sọ̀rọ̀. Kẹ́mi kí ni. a máa ní sùúrù ni o àtijọ́ àti muwa náà ni màámi ń bá kiri o kó lè dá ni o ẹrù èèyàn méjì ti da tèèyàn kan báyìí a máa ní sùúrù ni ṣùgbọ́n torí kébi má bàa pa wá mo ṣe lọ sọ́dọ̀ mọ́mì Fàyọkẹ́ mo ti lọ gba rice a máa ṣe a máa jẹun. ẹ káàbọ̀ ẹ káàbọ̀. ṣùgbọ́n fọkànbalẹ̀ wọn ò ní pẹ́ dé. kí ni a sì jẹ tó mú oúnjẹ sè nù a máa ṣe máa jẹ rice. ilé tó ti ń jẹ láti ọjọ́ ìwọ lò sí. Mami. ọ̀nì wá gbé ọrùn mi. Mami. Bó lọ gbà? Mami. Ẹ wo mo lọ sọ́dọ̀ mọ́mì Fàyọkẹ́. Ó lọ kí wọ́n pé ìwọ ọmọ. Mi ò lọ kí wọn o. Ìgbà tá a retí tá a rí yín èmi lọ gba ráìsì tá a máa jẹ lálẹ́ ni mo lọ gbà láwìn. Kábà lè jẹun lálẹ́. dákun èló mọ pa tó tún gbọjà àwọn èdè mi ṣé ò sí. Ṣáwa ní jẹun ni. bẹ́ẹ̀ ni yẹn ta ní mu gàrí. màmí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ bó o lè yóò ti mọ́ mu gàrí sùn ṣé gàrí kọ́ lè yàn mú lọ́sàn-án ni ẹ tún wá ní ṣé kó lu ààrẹ tọ̀ lé ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. kọ́ mu gàrí ṣé ìwọ mọ̀ pé multivitamin ni tó bá tọ̀ ilé ìbí ó sì dìde ó lọ bomi sára ó sì sọra. What? multivitamin gàrí lẹ́yìn mu sùn o. Multivitamin. ayé tún mú láàárọ̀ látọ̀ bá sọ́ra rẹ̀ sórí ìwọ ọmọ burúkú sẹ́ni mo bí ọ sá dídé kó lọ gbé ọmọ gbèsè pẹ̀mí wa kó gbẹ́rù wọlé kí gbẹ́rù sára. ọmọ burúkú èmi kọ́ mo bí ọwọ́ pa rẹ̀ mọ́ lọ́wọ́ ni ọmọ burúkú mọ́tẹ̀ fún ọ lẹ́gbẹ̀ẹ́ o. àbí ṣé kí wọ́n á kú ni nígbà tí bàbá yín ti rìnrìn òfò tó ti rìnrìn àrè lọ ṣé kí wọ́n para mi ẹ wo bí mo ṣe kù kí ló dé ṣé para mi ni gbẹ́rù fún mi kí gbẹ́rù sára kí mẹ́rù sára. Mami. Ẹ tún mu ṣẹ́pẹ̀. Ìmú sẹ́pẹ̀. Ìfún wo ní lọ. Ìfún yín ń lọ. Ṣé ìwọ mọ̀ pé nǹkan tí èèyàn bá ń tà èèyàn máa ń jẹ tó bá fẹ́ ra gàrí lọ́jà àwọn onígàrí wọ́n bù sẹ́nu wọ́n tó tà fún yín. Mo gbọ́dọ̀ mú bẹ́ẹ̀ kí n gbọ́sẹ̀ rẹ̀ wò. Kò kéde àjà kó kú. Ọ̀pẹ̀ ń dání òkú kọ́ọ̀pù. Kí èmi wá bọ̀ pé èmi kọ́ọ̀pù. Dùn mọ́ mi. Ṣàlàyé ara ẹ̀. Dùn mọ́ mi. Ṣàlàyé ara ẹ̀. Dùn mọ́ mi. Ṣàlàyé ara ẹ̀. Ṣùgbọ́n kó tó fọ́ ni ṣé bó ṣe máa ń ṣe àwọn àjàsà yẹn ó máa ń trigger mi bákan. Bí o jẹ̀ tí ìgbàgbé. O lè gbàgbé ṣé possible kéèyàn gàgé nǹkan àti kékeré wá ṣá. Ó ga. Orí dàgbò ọ̀rẹ́ mi kí wọ́n fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Gbogbo bó ṣe máa wá sábúlé tó ọmọ ń yọ bí ọjọ́ tó ń ràn bí òrùn. Ó ń wù èmi náà dákun òsì mẹ́mi náà lọ dákun. Ó wù ẹ́ àbí? Ó ń wù èmi náà. Kò sí wàhálà èmi ò ní ṣòro tó bá ní o fẹ́ kí n fọ̀nà ẹ̀ kí wọ́n náà máa yọ bí mo ṣe ń yọ. Ewúrẹ́ tèmi ò lóun ò bá àgùntàn ṣe àgùntàn ló níyà òun òbí dúdú. So àti mú ẹ sọ́nà àbí àti jẹ́ kó dàbí bẹ́ẹ̀ mi náà ṣe ṣe kò ní ṣe issue àmọ́ ó kàn ní condition ni o. Condition kò sí condition tí bá ń bẹ̀rẹ̀ tí ìní gbà máa ṣe bí sáà máa rówó. Jọ ṣé ìwọ̀n ṣẹ̀ṣẹ̀ tún máa ń béèrè irú yìí bí wọn náà ló ń sọ pé mò ń wá sábúlé mò ń yọ ṣé mo rówó ni mò ń yọ. Ọ̀rẹ́ mi kò ó jọ pé òun rówó kódà ó yọ lára rẹ̀. So owó kan ní issue wàá rí owó ó kàn ní condition kan bí mo ṣe sọ. Kò sí gbogbo condition tí bá ń bẹ̀rẹ̀ yín gbà mọ́ra ṣé ń sá máa rówó. Gbogbo condition tó bá wà lẹ́wàá gbà mọ́ra. Ń gbà mọ́ra. O sure. Mo sure. Màá rán ẹ létí o. Mo sure.
màá rán ẹ létí ọ̀rọ̀ tó sọ yìí o. O ò fẹ́ gbọ́ condition yẹn, you just want go. Kò sí wàhálà, then we are good to go. Ọ̀rẹ́ mi, inú mi dùn ó sí ọ̀rẹ́ mi. Dùn mọ́ mi. Ṣàlàyé ara. Ìgbà tó ti sọ wípé kò sí condition tá fún ẹ tí kò bẹ́ẹ̀ lára mu ìyẹn ló fún ẹ ní privilege àti wà níbí báyìí. Mo dẹ̀ láyọ̀ láti sọ fún ẹ pé ó káàbọ̀ sáré wa ó ti dára wà nìyẹn o àbí ẹ̀yin ladies. Ẹ kú ilé o lọ́la mo bá yín ẹ kú ilé. Nǹkan tó bá fẹ́ kó mọ̀ ń sìn ni pé ṣorí kò sí iṣẹ́ téèyàn lè kọ́ láyé téèyàn ní undergo training even olè wọ́n kọ́ wọn bó ṣe ń gbébọn wọ́n kọ́ wọn bó ṣe ń sáré wọnú mọ́tò bẹ́ẹ̀ ni so kò sí iṣẹ́ tó wà láyé yìí téèyàn ní undergo training náà ṣó mọ̀ wípé adùn kìíní ó pọ̀ oríṣiríṣi ìdí tó fi yẹ kí o undergo training yẹn nìyẹn ṣó mọ̀ pé bó ṣe máa dùn mí eléyìí tó bá bẹ́ẹ̀ nìkan tó bá sọ fún ẹ kó o máa fún ẹ ní 50,000 tó bá dùn mọ́ ju bó ṣe lérò lọ ó lè double ẹ̀ in fact ó lè triple ẹ̀. Lórí pé yóò dùn máa wà méjèèjì yìí. Bẹ́ẹ̀ ni mo sọ ó ju bẹ́ẹ̀ lọ. Yeah, that reminds me dùn mọ́ mi lórúkọ ẹ̀ àbí a máa change orúkọ ẹ̀. Yeah, dùn mọ́ mi náà is a sweet name bẹ̀ẹ̀bí a kà máa pè ní Dummies. Dummies. No, Donix, not Donix. Donix. Ṣorí gbogbo wọn tó ń wò yìí orúkọ tó ń jẹ́ gangan kọ́ ṣorí orúkọ àbísọ wọn wọ́n gbé pamọ́ ni so orúkọ míì tí mo fún wọn ló ń jẹ́ wàá máa wò pé kí ni ìdí ṣe mọ̀ pé ṣẹ́tà ń ṣe ó wà risky so ìwọ tó bá lọ ń dárúkọ Sandra èyìnbó ló máa yọjú sí ẹ ṣó ti yẹn sìn ìdí nìyẹn tá a ṣe máa forúkọ wa pamọ́ so jọ nítorí Ọlọ́run má lọ jẹ́ dùn mọ́ mi níta anybody bá gbé ẹ̀ ń sìn Dummies kí ni ìtumọ̀ Dummies náà ni irú tó bá ti ń go further ẹ̀ ń sìn ìfẹ́lẹ́ ìpàdé ẹ̀ nǹkan tá a fẹ́ kọ́ ẹ̀ àgbẹ̀ ẹnu ẹ̀ lọ́wọ́ ti gbàgbé everything. Sonia Mama. Má mi fi kíní yẹn hàn. Mama o. Dùnmọ́ mi. Màájú yẹn ń ṣe ọ̀gàn. A ní kan má para wa. Èmi náà ti rí bẹ́ẹ̀ inú mi máa ń dùn tẹ́ bá ṣeré fún mi inú mi máa ń dùn. Yeah. Ijó yìí máa pọ̀. Ṣé wàá pa? Ẹ̀wọ̀n gbogbo ṣe dúró wò. Àbí no dull moment. Yeah. Àwọn ladies mi ni. Betty Alpha. Màmú o. Ṣẹ́gbẹ́ fún sọ fún pé kí ni ti wà ní. Ọmọ mi gbé red flag lọ́tẹ̀ yìí. Ó kárí ẹ̀ lọ́tọ̀ ẹ̀. Sonia. Mama. Mama. Olówó dọ́là wà ara nà ọ́. Oh. Ó ti wà ara. Good. Olówó dọ́là ló ní iṣẹ́ ẹ̀ lọ́sàn. Yeah. Sophia. Olúwa mi, ara mi nìkan lẹ̀ ń wò ń bì. Tó bá máa tó 2 minutes ń sìn, wọ́n máa gbé mi. Ẹ jẹ́ kí n lọ, ẹ jẹ́ n lọ, ẹ jẹ́ n lọ. Wọ́n fẹ́ lọ àbí? Ń lọ, ṣé yóò ṣàdùn mọ́ mi? Bàjẹ́ lóyún ìwé, ó máa dùn mú ẹ̀. Yóò dùn mọ́ mi, yóò tuntun lọ́wọ́. Mo tẹ̀ fowó lẹ̀, sáà tí yóò dùn mọ́ mi dáadáa. Ṣé ń mú orí mi padà sọ́dọ̀? Kìtìkìtì gbọ́ngbọ́ngbọ́n ayẹyẹyẹ. Yẹ̀yàgàdì, yàgàdì, yàgàdì. Gẹ́gẹ́gẹ́gẹ́. Oya jáná alẹ́, ọmọ tó jẹ́. Ọkọ̀ ìṣẹ́ pọ̀. Ẹ̀yẹ owó dẹ́kọ̀dẹ̀ yìí lọ́wọ́, ọláwọ̀ èèyàn, ṣọ kú. Mo dọ́kọ̀ ní ọjà ní mọ́.
àṣẹ ètò ẹ̀ lọ́bì kankan ilé ń jáde olówó dọ́là. ìwọ ló mojú. ìdúró ṣojú ń dùn ẹ̀ ni bàtà ń ṣe báyìí ṣe òrí náà gbà yẹn. ọ̀nù táyíká ìlísí ni ìgbà tó fẹ́ ìlísí lónìí bébí I love you ti wà nílé ẹ̀kọ́ náà. bọ̀dú ọ̀nà nígbà tó ń dùn mẹ́ tó ń ṣe. kò dùn mọ́ mi mọ́. kò dùn mẹ́ mọ́. àbí ó ṣàgbówó tó pọ̀. ìdúró gbowó. ó tún gbowó oṣù fi oṣù gbẹ́ngbẹ́m. dúró mi jọgbà tó wá ṣe gbogbo kíní yẹn tó ṣe ṣe lára ṣé kò dé iléeṣẹ́ ṣé kò fọwọ́ bà bẹ̀ jẹ́. òwú ẹ ló yá mi lẹ́ẹ̀kan náà àṣẹ́kùn lẹ́gbẹ́ ní fún táìgà rí mi. ẹ̀yà sorry for your life. kò jọ wá lójú gbogbo nǹkan tó ń sọ yẹn. kò dùn mọ́ ni o. abeg mo fẹ́ lọ jẹun. ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ nílé yìí kí ló ń ṣẹlẹ̀ gan mi understand ṣé kọ́sítọ́mà fún yín lówó mọ́ ni àbí kí ni kí n sọ pé ó ṣẹlẹ̀. mama kò sọjà gbogbo kan dà ní ẹ wo nǹkan tí mo kàn ń lé fún everything láti last week mi ò rí kankan kò tẹ sí kankan. tí bá tún gbọ́ nǹkan tó sọ kí n fẹ́ gbọ́ mọ́ kò sí kọ́sítọ́mà kẹ̀ abẹ́rẹ́ máa gbọ́ nǹkan tó ń bá mi sọ ṣé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yín ṣe ń ṣe ni dùnmọ́ mi ṣe ń ṣe ẹ jọ̀ọ́ padà ṣe máa rọrùn nínú ilé yìí. màmá o àwọn roscoe borí jáde. àwọn roscoe wọn ni ìgbóni jáde àwọn tó wá ń bá ní gbogbo wọn mò ń tì sí yẹn mọ́ èèyàn tó wá ń bá mi lójúmọ́ ni mò ń ti gbogbo wọn sí yẹn ẹ̀dẹ̀ ń bá mi sọ̀rọ̀ kí lẹ̀ ń sọ sọ sórí mi. ẹ wo ọkùnrin tó sun ara àkọ́kọ́ yẹn pé akọ́ṣẹ́ ló ń ṣe mẹ́. ìtumọ̀ ṣàlàyé olóròkì. nǹkan ò lọ dáadáa mọ́ náà. nǹkan wo ni ò lọ dáadáa. gbogbo àwọn tẹ̀ ń sọ yìí àwọn tó ti rún wa ojú tuntun láyé ń wà ṣèmí lọ ń sọ ń gbòòrò ojú tuntun lọ ń. àwọn tó ti ṣe yín wọ́n dẹ̀ sì ń kówó fóun ẹ wá ń sọ sórí kò lè má rí bẹ́ẹ̀ gbà tó yẹ pé ààbọ̀ ẹ̀kọ́ lẹ̀ ń gbà kò lè dùn mí gbà tó yẹ pé eyín lẹ máa fi pàdé kùkúmbà so kí lè expect wọn ò lè sanwó orí láti mọ kí ní í ṣe ẹ wá sọ fún mi pé kò sí customer story wo lẹ fẹ́ fún mi now sọ story tiẹ̀ fún mi lára story kí lẹ fẹ́ máa sọ ṣé mọ iye tí mo fi ń rọ̀nù nílé ṣé mọ iye tí mo sọ fún inú ilé ṣé mọ iye tí mo fi fìdí yín nínú ilé ṣé mọ iye aṣọ tí mo rà sí yín lọ́rùn ẹ wá ná ẹ bá sọ fún mi pé kí n bọ́ síta kí n máa ṣiṣẹ́ fún yín kí n máa fi fìdí yín fọmọbìnrin yóò bá sí nínú bíbá ẹ jù bá mo ṣe fẹ́ máa rọ̀nù nílé mi ò rò bóyá kó rí bẹ́ẹ̀ náà ẹ gbọ́ mi last one mi lè ní sọ́mọ́ àfi kẹ́ wá nǹkan ṣe sí ẹ ní láti wá nǹkan ṣe sí ni mo dẹ̀ ń bá yín sọ ìsìn yìí níṣẹ́jú yìí lákòókò yìí tí ẹ bá change wá dá yín padà sí square bẹ́ẹ̀ ni. olúwa mi ẹ má bínú I promise changes máa wà. ẹ change ni. wà ayé ẹ máa bàjẹ́ ni. olóṣì. ẹ má wo bèbí ìṣẹ̀lẹ̀ ó ti ní pọ́bẹ́ẹ̀mù nílé o. ẹ má wọrí. all this dab lẹ́yìn ìgbà tó wà kọ́ ẹ má wọrí. ẹ fi sílẹ̀ orí àtàlẹ́. ẹ̀yin ọmọ ìyá mi kódà ìgbádùn lẹ wà o tẹ bá rọ ọmọkùnrin tó gbé mi lálẹ́ àná burúkú eré ló bá mi ṣe tí n bá wá bì tí n bá padà kú tí n ṣe rere tí n ṣe tí mo lọ bá bàbá gbọ́dọ̀ ó fìyà jẹ mí ayé kan wà wá bá jọ tí kẹ̀yìn fi ń fẹ́ ìwọ tí mo sì máa bọ́ yín họ́ nù wọ́n họ́ fún mi ṣíṣe lọmọkùnrin yìí ló bá kó àwọn òbí jáde ní kí lẹ́yìn tó fi bèjì ṣe ọmọkùnrin burúkú ló bá pa méjèèjì kọ báyìí ló bá fi ń búrọ̀ṣì ẹ̀ náà ló bá ní sẹ́yìn ṣeré fún mi ní èmi náà gbúdùn ẹ̀yìn ṣeré o gbogbo ìtẹ́ ẹ̀kọ́ mi mo ṣe ṣe mo bá mú àgbálùmọ̀ ẹ̀ méjèèjì mo bá kó sẹ́yìn mo bá fa ọkọ̀ sínú ìgbà mo bá kọ̀ gbà ó kàn dà sí mi lẹ́nu ni. dùnmọ́ mi ṣé kinní táwọn wí gangan ló láìkì ni àbí owó. méjèèjì ni oṣùgbọ́n ilé yìí ó ṣe pàtàkì ẹ̀yin ọmọbìnrin ẹ̀ ń gbádùn o sóò lára yìí fi ń dán. lórí kò ṣe dé ni kò ṣe bóyá máa dùn lọ lélẹ́yìí ọjọ́ tó bá lọ kó sí ọwọ́ oṣù gbẹ́ngbẹ́m mo mí ẹni tó máa na ojú ẹ̀ fọ́ tó máa ná tiẹ̀ bàjẹ́ sórí wíìgì egbére tó gbé sórí ó ní rántí mu kúrò lóòótọ́ rù. irọ́ ni kó tà ti dùn mọ́ mi yóò dùn mọ́ mi. àbí ìkan tèmi lọ́jọ́ àṣẹ dráìvà ni. dráìvà làjú wà láì nígbà tó gbé mi dé òtẹ́ẹ̀lì tó ní kò
ẹnu ẹ bù. ẹ sì fi súwìtì fẹ́ mi ẹ sì fẹ́ mi pàdé rẹ̀ ẹlẹ́ni tó ń bọ́ bí ṣe lè wà. baby is crazy wo fi sílẹ̀. irọ́ ni. We are talking from experience. experience kí ni kéèyàn ti mú kí ni kó sì fọwọ́ hàn ọ́ ọdún tẹ̀sí mẹ́rin. ìgbà wo ló dé ṣé bó ẹ̀ṣẹ̀ dé. wo mọ́ mi morúkọ mi mọ́. irọ́ ni ó tèmi kí ní ìdùn pọ̀ kí ní ìdùn mọ́ mi. Download application. ó ti fọ́ mú mi fọ́ mi. èmi ti ní àgbo ìgboro yá. hello dolly. Do miss. ẹ wù kalẹ̀. ìròyìn ayọ̀ kan ní èmi nìkan lè kọ́ ni mo fi tì mí lọ. bẹ́ẹ̀ ṣé mo nǹkan ni so who much is given much is expected wọ́n ní àgùn ẹ̀ṣin ní kẹ́ṣẹ́ a ló ń tàpá ọmọ ìyàwó ni wọ́n jẹ́ fi ìdàpọ̀ tí ò ní faraya airport nature ni you just have to answer the nature's call you understand so gbogbo pains mo kò máa ń filẹ̀ sórí èmi àti ọ̀rẹ́ mi ọ̀sá mọ̀ pé àjọ lẹ̀ pọ̀. méjì too sham. àjọ rò pọ̀ àjọ wà pọ̀ àjọ ṣùpọ̀ ni so àwa ní àǹfààní láti lọ sí Amẹ́ríkà wọ́n wá fún wa láǹfààní kí n pé ká mú èèyàn kan dání wọ́n á wò pé ta ni ẹni tá a lè mú lọ sọ́hùn gan-an ìwọ gan-an ni ẹni náà. ẹ mú mi lọ bẹ́yẹn rúkà mo tẹ̀lé mi lọ bẹ́yẹn rúkà. bẹ́yẹn rúkà kan bẹ́yẹn rúkà ṣé o gbọ́ nǹkan tó ń sọ ni wọ́n mú ẹ lọ sí Amẹ́ríkà ìlú èyìnbó. Amẹ́ríkà ọ̀rọ̀ wo ṣe o padà gbèsè mi l'Amẹ́ríkà orí mi ò ṣe o ọ̀rẹ́ mi. fọlábalẹ̀ jẹ́ kí wọ́n á jà ìtàn sórí gbogbo time tó máa fi bá a gbé l'Amẹ́ríkà tó bá jẹ́ 7 months àbí 1 year a máa sanwó fún ẹ in fact in dollars ni o. dollars ẹ gbọ́dọ̀ mọ̀ fún mi ní dollars nítorí ẹ̀kọ́nà wọn láyé lórí. do mix jẹ́ kí n ṣàlàyé ẹ̀ kó yé ẹ yékéyéké every night alalẹ́ tó bá ti ń ṣetán pẹ̀lú àbáyé la máa fún ẹ ní dollars la máa sanwó fún ẹ kójọ́ ọdún kan kójọ́ ọdún méjì kójọ́ ọdún mẹ́ta a máa sanwó fún ẹ throughout. ẹ máa kó mi níbi lọ ó tó bẹ́ẹ̀ ẹ̀kọ́nà ní jẹ́ lọ́wọ́ sí o. ṣorí pé kí o máa ṣe sùúrù òfin ṣòro rántí pé ọjọ́ tí mi àti ẹjọ́ sọ̀rọ̀ lọ́jọ́ yìí ó ní o kọ condition kankan àìkọ condition yẹn ṣorí nǹkan tó yọ fún ẹ. nǹkan kó o sá àti yọ condition náà ní. ẹ̀sìn orí padà lọ léèbó. Dumi yóò ti lọ dùn mọ́ mi náà òun yóò dùn mọ́ mi. Mami. Kí ni? Mami. Kí ló ń dùn mọ́ yín? tí a ṣe o. Ní kí ni? bẹ́ẹ̀tì. Amẹ́ríkà bẹ́ẹ̀ ń kà túsàn ẹ̀yin méjèèjì ẹ ṣe o dúpẹ́ o. Mami. Kí ni gbogbo ẹ̀rẹ̀dá tẹ̀ ń sọ yìí? Ṣé èmi ọmọ yín Kẹ́mi àti mi Bọ́lá náà wà nílé? Káyé. Tani o jí mi? Tani o jí mi? Wọ́n mọ burúkú Máa yìí. wọlé ọjà tí ń jẹ yín. Ọjọ́ jẹ́ mo lọ Amẹ́ríkà. Àwọn sì ń díà. Mo ti kúrò láàrin wọn. Wọ́n mọ burúkú lọ mímí kọ́ mo bí ọ. Wọ́n ti pààrọ̀ ẹ mọ́ mi lọ́wọ́. Èmi ní padà pa ẹ. Mami, ojú òun lè gba físà. Ojú òun lè gba físà. Mami, físà. Ọjà. Ọ̀rẹ́ mi, bí mo ti lálàá ń gan-an nù o. Ọ̀rẹ́ mi, kí rẹ kú oríire. A ní ọkọ́kọ́ kí rẹ kú oríire. Ọ̀nà tó fi là tó fi jẹ́ èèyàn òun lọ́lọ́run ti fi hàn ọ́. Ìwọ orí Joseph Alala gbogbo ohun tí ó bá dà pátá ojú àlá lọ́lọ́run ti fi hàn. Ọ̀nà àti là ẹ́ àti lówó àti jẹ́ èèyàn òun lọ́lọ́run ti fi hàn ọ́ lójú àlá hàn.
kò dìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ ń forí jágbó tó ń torí bọ gọ́tà tó ń tẹsẹ̀ ẹbọ gbó tó ń tẹsẹ̀ ẹbọ ohun tí ò sí mọ́ Ọlọ́run ti fi ọ̀nà àti là àti lówó lọ́wọ́ àti jẹ́ èèyàn rẹ̀ ó ti fi hàn pé iṣẹ́ aṣẹ́wó gan lọ́ọ́ ṣe tó fi là iṣẹ́ aṣẹ́wó ọ̀rẹ́ mi wèròjà rẹ̀ ló pé sí ọ lára ẹ̀ bọ́ bá dìde tó bá kẹ̀yìn báyìí kò sọ́kùnrin tí ó pohùn òrí ọ tó bá jẹ́ wájú yìí náà lójú ilé lọ wà iṣẹ́ aṣẹ́wó gan òun lọ́nà àti là àti lówó lọ́wọ́ rẹ̀ ọ ti jẹ́ èèyàn. ọ̀rẹ́ mi iṣẹ́ aṣẹ́wó ló sì fẹ́nu pè bá òun kó mọ rọrùn haúsá ò wà ibo ò wà ìgbèrè ò wà ọmọ wa gorí mi. mọ bí ti ń sọ̀rọ̀ ìwọ ti gbàgbé ayé àtijọ́ làwọn àgbà sọ pé ẹnu kìnìún lówó wà nísìn inú kìnìún báyìí òun lówó ń gbé tọ́ bá sì kówó ọ pa kìnìún ọ wà kówó inú ẹ̀. ẹni kò wà. ṣé pé iṣẹ́ ìléwó ní ìbẹ̀rẹ̀ ṣe fi ìgbàláyé yìí. ọ̀rẹ́ mi ò sí orí ọ̀dà fún ọ iṣẹ́ aṣẹ́wó yá. Ìbánjọ́júmọ́ mi ti gbèdé. Ó wà nínú ọjọ́júmọ́ mi ti gbèdé. Ọba ṣàlàyé kọ́mọ ti sọ. Ṣàlàyé ẹ ṣàlàyé ara yín. Ṣàlàyé rẹ̀ kọ́mọ ti sọ. Ṣàlàyé rẹ̀ ọmọ tó ṣe. Ṣàlàyé. Dùn mọ́ mi. Bákan sọ̀nà, ó dùn mọ́ mi. Ṣàlàyé ká mọ nǹkan tó ń ṣe ẹ́. Ó dùn mọ́ mi. Èmi ni. Ó dùn mọ́ mi. Màá ṣeré. Ẹ̀gọ́. Dùn mọ́ mi. Èmi nìyẹn. Dùn mọ́ mi. Ó yá ìgbà síbẹ̀. Correct. Ògo àwọn alágbo. Àwa nìyẹn. Ògo àwọn alágbo. Àwa nìyẹn. Ògo gbogbo àwọn alágbo. Àwa nìyẹn. Kí ló lọ? Àǹtí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ti mọ bóyá ń lọ ń gbòòrò. Ẹ já sí. ẹ lọ bẹ́ẹ̀ máa ń jẹ́ kó dùn mọ́ àwọn èèyàn mo ti mọ bóyá ń lọ ń gbòòrò bẹ́ẹ̀ ṣe máa ń jẹ́ kó dùn mọ́ àwọn èèyàn ṣé àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ nísìn ẹ fún mi ní ọ̀pá ẹ̀yìn. ọ̀pá ẹ̀yìn. ẹ bá tó wá fún mi tán máa ṣe kí ni máa gbà sí. irọ́ ni o. máa ń dà kúkú lálàá yín. ṣé bó ṣe wò wọ̀ yìí ìwé ìwé lè ṣe kankan o. àǹtí máa náwó yín máa náwó yín abẹ́ máa fún fèrè yín. wọ́n ìwọ ò lé o ọlọ́run ojú tí mo wò yìí kò lè pẹ́kùn. àti ọlọ́run ẹ bá fojú àdámọ̀ òkú ọlọ́run máa ṣí yín láṣọ máa rí ẹ. ṣọ́ra ẹ̀ o máa gba ẹ̀ wàá release school. dùbọ̀ mi ó yà. kí nìyẹn ẹ wá dùmọ̀. iṣẹ́ tó lóun kò mọ́ la kò lè la kò lè la. ó sọ ní ìlú àìlú ẹ̀ wọ́n sọ dákòóso lè gba máìkì mo lè rí sọ ní fi máìkì mi kan rí. ibi kan rí. sẹ́mi mi máa ń jáde. yóò jáde tí iṣẹ́ rẹ̀ ò bá lanà. iṣẹ́ aṣẹ́wó yìí ti pé mi. iṣẹ́ aṣẹ́wó yìí ti pé mi. ọmọ ọkùnrin ò pè mí mo ní bọ̀dá ẹ dápẹ́ wá. ọkùnrin ò pè mí mo ní bọ̀dá ẹ dápẹ́ wá o. iṣẹ́ aṣẹ́wó yìí ti pé mi. ọmọ ó pé kí ẹ pé fọgá ó lè tó wá gbé mi lọ látàárọ̀ sí kò tí ì fa kí ìtọ́ náà ní. Màámi, orí wo lẹ ń kọ lẹ́nu yín tí ò dùn? Iṣẹ́ mọ̀ dáa pọ̀ mọ́ mi. Àwọn ayé sì ń jẹ́ inú wa ń jẹ ní ìfẹ́. Táwọn onígbó bá wá dé lókè. Báwo gbé yó? Wọ́n bá gbá mi mẹ́. Baby, mọ̀mọ́, baby, ẹ̀mí sí. I love you. I like you. Kí ni ìdá pọ̀ o? Màámi. Ṣé lọ́jà tẹ̀kùlẹ̀ ń tà tẹ́lẹ̀ náà? Mo ṣe kó dùn mọ́ mi nù. Kò dùn mọ́ wa nù iṣẹ́ ìdọ̀tí. Ẹ bá fúnyàn mí lọ tí wọ́n fún wa gba yín nídìí. Ojú mi ò kì í gbà á. Ẹ tún wá mú ṣe àṣẹwò ẹ tún mú mú jà. Ẹ ń ta pàrágà kò sí ìjà. Ẹ tún mú ṣe àṣẹwò mọ́ màmí ẹ̀dẹ̀jọ́ torí Ọlọ́run. Dákun, táwọn sọ fún ọ pé iṣẹ́ pàrágà ọ̀tá. Àwọn kan ti iṣẹ́ pàrágà wọ́n fi ń kọ́lé, wọ́n fi ń rọkọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sì fi ń rán ọmọ lọ ìlú èbó àwa sẹ̀ ní ká tẹ̀sí wá ń dì ní
ká fi nǹkan kan kún bẹ́ẹ̀ ni iṣẹ́ tó dáa ni ìwọ ń ké ọmọ mi lórí tó bá tán kì í ìwò ó rí pé oyin ni kí ni ìdùn pẹ̀sẹ̀ torí bó ṣe ń ké iṣẹ́ ni wọn náà ó ṣe kú. ọlọ́mà jẹ́ ní ìfilé ọlọ́wọ́ pẹ̀lú àbúrò rẹ̀. olóòní jẹ́. kí ni mo ṣe ọgbọ̀n náà ìwọ òun rí kó o ṣe wo àbúrò rẹ̀ bó ṣe sọ́pọ́ọ̀tì mi òun náà ti ń kun ojú bèmi ṣe ń kun ojú òun náà ti ṣe pé mọ́kùnrin ó rí anọ́tàbúrò rẹ̀ lórí pé àkómi jẹ́ àbọ̀dọ̀ náà mú wá wọn náà jọ ìmí mò ń sọ. àwọn tí kò wá kí mi jọ adé báyìísá ẹ̀fẹ̀ kan ṣe bẹ́ẹ̀ pé kí ló ṣe yín gangan ẹ̀ ń tọ́ tí mo ní mi láìkẹ̀ ẹ̀ tún mú ṣaṣẹ́wó ṣe ríṣẹ́ tẹ sọ pé ẹ fi lọ́mọ yín lọ́wọ́ yẹn iṣẹ́ tó máa palẹ̀ fi lè lọ́wọ́ o ṣé níbi tẹ̀ lè gbà fún yín ni. ẹ̀wọ̀n yín lọ fẹjọ́ yín sọ àbúrò yín ẹ sì ń sọ̀rọ̀ mo sì dákẹ́ mò ń wò yín ẹni ẹ̀ fi iṣẹ́ léyàn lọ́wọ́ ọlọ́run máa ń jẹ́ kẹ́ fi irú iṣẹ́ lé mi lọ kí tẹ́ ẹ ṣe lé yín ní gbà fún yín ni yín tẹ̀ lè gbà rárá. ẹ̀wẹ̀ ni bó ṣe yí nígbà mo dé lálẹ́ àti tí mo gbé bẹbẹ súùpù wá tí mo tún rẹ̀ kọ̀ sí tí wọ́n mú ẹnu rẹ̀ tó ń sin sún òun la bẹbẹ súùpù dákun ibi iṣẹ́ tèmi ṣe lè ní ti rà bẹ́ẹ̀ ni ó sì mú bẹbẹ súùpù ọlá bẹbẹ súùpù tó wá ń pariwo ní ìsìn pé iṣẹ́ tí mò ń ṣe ò dá kí ló mú wò sí wọ́n lá bẹbẹ súùpù lálẹ́ àná sísẹ ọwọ́ mi mo fi rà wálé bẹ́ẹ̀ ni adúrú ẹja tó tóbi tó bá wọn ẹja 3-5 sọ́wọ́ mi mo fi rà ni ọmọ burúkú ni mo fẹ́ yà tó á mọ̀ pé o ò lè ṣiṣẹ́ tèmi ń ṣe yín padà lé ọ lọ yín lé ọ kúrò nílé yìí ni bẹ́ẹ̀ ni mọ́nìlá ẹ pè fọ́gá ó yẹ kó ti mú gbó tán. Ìlàdé. fọ́gá kan fọ́gá ni ẹ pè fọ́gá. ọmọdé gba tó ń lò padà sẹ́kẹ́ iṣẹ́ rẹ̀ rè jogodógbò rè atakere ìjọ́dún bó ṣe wá ń wò yìí tó bá ti lè gbé lura àrùn kan ò lè ṣe mọ́ kò sí nǹkan kó o máa kọlu àrùn lóko àrùn olè kọlu ọmọ ọdọ máa àrùn ọdọ ọmọ òfò tó fò gbọdọ̀ gbédè olùrọ́bà dáàbòbò ó ló nǹkan kò ní ọṣẹ mọ́ tó yọ ọmọ kan tó wá sẹ ní ìsinmi pé ìyìn bọ̀ sin ni ẹ ṣe kí ni ìyìn bọ̀ sin ojú ara ojú ara ìyìn ojú ara yìí mi ò lè ṣe o ìngọ mi ò lè ṣe bọ̀ ṣe ó dàbọ̀ ẹwà lọ́ba sísí nìkan ni o. sísí nìkan wá sí tán tẹ̀lé ká lọ. wèrè òkú gbẹ ó fi gbogbo owó dé. ẹ má dá ọwọ́ àwọn wèrè ní àwọn afọmọtajà àti ọwẹ. olórí burúkú ìyàwó èrè lọmọ ó lọ sí sórí kọ́ ọbàjẹ́ tó sọ́ra ní gbogbogbò. ẹ má bí ní ẹ dákun èwo lẹ́yìn fẹ́ rà ní eléyìí. èwo lẹ́yìn. ẹ wọlé ká ẹ wo sáìsì ẹ. ìyá orí ìtì ẹ pé ọmọ tó mú wáyé náà fẹ́ ṣe dáadáa yóò ti wòran lẹ́yìn tí ń wò lọ́mọ ẹ̀sẹ̀ fọmọ́tajà wọ́n pa gbogbo ẹ̀kọ́ tí ó ti dọ̀ra. ológun ìyá rẹ̀ ní í ṣe é ṣé bẹ́ẹ̀ yẹn bí ìsún pàpẹ́. wọ́n fi ní ṣe kí wọ́n sì lè ṣiṣẹ́ nígbà. mama gba ma sí ọ̀rọ̀ mama gba ma sí ọ̀rọ̀. ìyá ẹ ṣàlàyé ẹgbẹ́ mi ẹyẹ. ẹ̀rẹ́ lè kó fọnà gà nílé náà ti rí rẹ̀. láti irọ́ ni o orí ìyàbọ̀ rẹ̀ mọ̀ burú lé. ọjà màmá ẹ mọ̀ bẹ́ẹ̀ máa láti. oore agbára ni mú kó yẹ wò mo ní sáìsì ẹ̀. ẹgbẹ̀rún kan ní kékeré màmá ẹ fi fún ilá àpò kan. sẹ́lẹ̀ ayé tí ń jẹ ní ìjà ìdọ́jọ́ kọ́ máa fojú gbé kọ́sítọ́mà lọ. àní omú kọ owó ètè èsì ẹ̀. àwọn olóòtú. màmí sẹ́lẹ̀ ayé tí ń jẹ di 70. irọ́ kò ṣe Yorùbá o àgàtú tí máa roko ni wọ́n fẹ́ lọ fi roko ni èèyàn bí ẹ gbọ́dọ̀ rẹ̀ ni bó ṣe múra ni àgàtú. bóòlì sọgbọ́n táwọn èdè olóògbé wọn ló lókun bí òtún fi gagidi rẹ́sẹ̀ jí ayẹyẹ àdámì ẹwà. bóòlì àwọ̀ rẹ̀ ṣe rẹ́ẹ̀dì ni àti ẹni ìṣìfẹ̀ràn àṣìrà ó gbé kìíní etí mo ní kìíní kan lára rẹ̀. ẹ̀rọ yìí ni ẹ̀rọ tí ń jèrè ẹ̀yẹ wò èkejì yìí ló ti mú. ẹ káàbọ̀. ajé wọn bá àbọ̀ iná fà ayéwẹ̀ wájú. ayéwà ni. Àjàní rè ẹ̀yin náà lọ. Àjàní rè olùkọ́. àtẹ̀mí náà fẹ́ wọ́n. kíní tó lè
tí ọmọ àtọ̀ wá. Àbẹ̀bí lọ́mọ lè ṣe lọ́dún gba ẹni. Àṣẹ́mi náà ṣẹ̀wọ́, wọ́n ti ń yọ̀ mí látàrọ̀. Dákun so mi sọ ni. Ṣé mi sọ ni? Alẹ́ ńkọ́, irú tí mo fọ́ ń jẹ ta. Bá mi ẹ káàbọ̀. Irú tí mo fọ́ ń jẹ ta. Ẹ káàbọ̀. Ìbọ̀dà ogun ẹ̀fọ́ ni. Mo dúpẹ́. Mo ní sẹ́yìn èrè pé ó ti dàbí lùmí báyìí. Ìmọ̀ ta. Ṣé máa ń fi tí mo yọ̀ sí? Ẹ dákun láti àmì ní tí mo yọ̀ ń. Ṣé ń fẹ́ wé sí? Àní ṣé ń fẹ́ wé sí? Ṣé mo dá sáká mo lè lọ? Mo lè lọ. Ṣé ń fẹ́ wé sí? Ṣé ń fẹ́ wé sí ẹ̀dá sáká? Kí ló dé? Ẹ ń lọ ni. Kí ló dé? Ṣé ní lẹ́ǹsì tí yọ̀ lè rí kẹ́ yá ni? Lẹ́ǹsì létí kámẹ́rà. Ẹ̀rí kéènì. Orí ń dán pọ̀. Ẹ̀rọ ra dádì. Ajá ni. Olórí burúkú wà ní wàhálà ló fọ́. Kí ẹ tọ́ bọ̀ lójú ni. Olókùn dé ewé wọn padà lé. Owó wọn padà bí wọn lọ ní kó sọmọ rẹ. Abẹ́ àjà léèrè. Sẹ́ni Ó lè mọ̀ pẹ́ o. Ẹ ṣe wọ́n dáadáa. Ẹ ṣe wọ́n dáadáa. Ìwọ náà gbọ́ ọkọ. Ìwọ náà gbọ́ bí ìbátú wọn lè wọn ò lè relé. Alẹ́ mi náà jáde sọ́rọ̀ ara mi ẹ̀yẹ́. Ẹni tó mọ̀ ṣe bí owó tó ti jẹ́ pàtó àkúsá ọ̀sẹ̀ lẹ́ẹ̀gbẹ́ sí lèmi náà jáde sọ́rọ̀ ara. Kò sí wàhálà. Ìwà ló mọ̀ sọ́rọ̀ ní ìní ìwòran èmi kí mo lọ alẹ́ bọ̀ ni àfi kí mo bá yẹ lẹ́jà ńlẹ̀. ìyàwó Àjàní máa bọ̀ láti ó wà sọ́ọ̀bù. ìyàwó Àjàní. Kí ló dé gbẹ̀mú yọ náà? ìyá yín lọ wà. Wàhálàtì. Sọmọ dáa kí ní ọmọ ìjólóko kí mọ̀jà lọ́mọdé léwu. Ọlọ́mọdé aṣọ orí ibùlé bo ní jóná. Sáàbù yín lé yín gángan. Kò sí kò tọ́nà nípa àdéhùn. ìyàwó Àjàní kéè máa ṣeré ẹ̀ sórí dùn mọ́ mi tí tàgbo òun àtọkọ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ mi wọ́n ti jọ ń tábà fúnra. Ẹnu òfò sọ̀rọ̀ ló ń pa ẹ̀tù lẹ́nu. Sọ agbada pa àbí gúrúmí tó fi kọjá rẹ̀. Bọ́ bá rú ọ lójú ìwọ kálọ̀ wá ròrò nílé. Ó ń kó fún lọ́wọ́ báyìí tí mo mi ká gbogbo tán àrí òkè ni. Ọ̀rọ̀ yín ti yé mi. Ẹ pé mẹ́ta àbí kí n wá sẹ̀mùká èrè kan tẹ fẹ́ kọ́. Ṣé ní bẹ́ẹ̀nu rẹ̀? Sọ́ọ̀bù rẹ̀ wò yóò ọmọ yẹ kínní. Èyí tí ilẹ̀ fún ọmọjà àkótó. Ó dàbí ọ́n lẹ́yìn tira. Tí ò mú ọ́ìpò, oríire ó burú àìsàn jùmọ̀ nísìn. Wọ́n para rẹ̀ lórí ogún ológun láì gbanápọ̀ àti. èèyàn tá tó jù bá tó bá ń gbọ́ wọ́n wèlé mi náà bí mi sáré wọ́n fẹ́ fún lówó láti wèlé mi wọ́n fún lówó kì í bẹ̀ wò lálò.
ní kí ni wọ́n sọ pé ọdún méjì tó bá ta láàbì parí rẹ̀. ilé ìparí wo ẹsẹ̀ má bàa nù. wọ́n fi ọgbọ̀n yà. ó ti dá. Sọnù dé. Yíká rẹ̀ náà dà. Ládàá yíká. Ẹsẹ̀ jẹ̀bọ̀dé ẹsẹ̀ ẹ̀fẹ̀ yín mú yòókù. Ọ̀sán yẹ wọn. Sọnù dé. Ọbẹ̀ ìgbàlejò. Ọbẹ̀ náà pa. Wò ó ṣe kí á kó dá mi lóhùn. Èmi ò kú mọ tó ń kan lójú. Ta ni kò wọlé tó yarí kò wọlé mi mọ tó ń kan lójú. Dùnmọ́ mi má bínú pé èmi náà dẹ dúró tí mi bá yanjú mọ́tò yìí àti jáde tèmi náà ò ní yá ibi tí mò ń lọ bá tó yẹ kí n ti débẹ̀ ọ̀rọ̀ kan ni mo gbọ́ dóò mo ti trust ẹ mo ní rọ torí gbà tẹ́ni yẹn wá sọ̀rọ̀ yẹn fún mi mo deny mo ní àwọn mo ní láìláì kì í ṣe dùnmọ́ mi tèmi láìláì kò lè ṣerú ẹ̀ mo sọ fún tọ̀ mo ní ìfun ìyá wa la jájẹ ìyá wa kúkú rèé bó ṣe bí wa kò fi iṣẹ́ burúkú lé wa lọ́wọ́ àbáṣẹ burúkú lọ́wọ́ ẹ̀. wo sọ tó bá sọ èmi á níbi rẹ̀ lèmi èmi níbi tí mo lọ rí bí mo ṣe múra ni mo ń lò dé nù sọ tó bá sọ sáà ń pa lówe láì lùlù àgídìgbò kí ló fẹ́ sọ. ọ̀dà dùnmọ́ mi wọ́n ló ń ṣiṣẹ́ aṣẹ́wó. wọ́n ní mò ń ṣiṣẹ́ aṣẹ́wó wọ́n ní kọ́ mò ń ṣe é nì tí mo sì ti gbajúmọ̀ nínú rẹ̀ tí ó ń sẹ́ni tí ó mọ̀ nínú ìlú yìí pé mò ń ṣiṣẹ́ aṣẹ́wó dákun o ṣíṣe aṣẹ́wó ò dáa ni àbí kí ni nǹkan tó burú nínú iṣẹ́ aṣẹ́wó. dùnmọ́ mi lẹ́nu tiẹ̀ ìwọ ń ṣiṣẹ́ aṣẹ́wó aṣẹ́wó yẹn ni wọ́n pè níṣẹ́. iṣẹ́ ni o ṣé ní ẹ̀rọ ẹlẹ́tì kankan ṣé ìyàwó ṣaṣẹ́wó ló bí àwa méjì sọ́tọ̀ọ̀tọ̀ wo ìwọ bàbá ọ̀tọ̀ èmi bàbá ọ̀tọ̀ ọdún mélòó la gbà lọ́wọ́ ara wa àwọn náà ṣiṣẹ́ aṣẹ́wó ni ó lè lẹ́fíríbọ́dì. arábìnrin Fagunwa ó ń tàn burúkú lẹ́nu dúróná táṣáwó bá tiẹ̀ wá jẹ́ṣẹ́ lọ́dọ̀ tiẹ̀ ṣé òye ṣe rédíò òye ṣe tẹlifíṣàn o gbọ́ bíjọba ṣe ń pariwo àtàwọn elétò ìlera wípé irú iṣẹ́ burúkú báyìí ẹni tó bá ń ṣe kò sígbà tí ò lè kó éèdì kò sígbà tí ò lè kó àtọ̀sí kò sígbà tí ò lè kó staphylococcus etí rẹ̀ ó di àbí. kò sí nǹkan tí ń jẹ́ stabilizer àbí staphylococcus àbí kí ló wí sórí nígbà tèmi ti lọ bá àwọn babaláwo tèmi tán ti sín gbẹ́rẹ́ fèmí nìtàn yìí lè ní sàyìn sì lè kó stabilizer staphylococcus èmi ò lè kó gbogbo rẹ̀ èmi ti sín gbẹ́rẹ́ kò sí tí ó sèmi bẹ́ẹ̀ ni. bí wọ́n bá wá sín gbẹ́rẹ́ ó wá yẹ kó mọ̀ wípé tá a bá péré ajá á péré ìkòkò tá a fi ṣe ó fẹ́ sọ mí lóko burúkú nínú ìlú àbí no ó fẹ́ bà mí lójú jẹ́ bí mo ṣe gbajúmọ̀ tó nínú ìlú yìí èmi á wá máa lọ láàrin ìgboro wọn á máa wá nàka sí mi pé àbúrò dùnmọ́ mi aṣẹ́wó ní lọ so ó fẹ́ bà mí lóko jẹ́ nínú ìlú. dákun tójú bá wá ń tì ó sì lọ bá ra ìgò àwọn ìgò wẹ́dà ìgò dúdú yìí tó bá ti lo ìgò dúdú kò sẹ́ni tó mọ̀ wù ọ́ mọ̀ má bá ń bú ọ ìlẹ̀mọ̀ kó wọ́n sọ̀rọ̀ kí ni tiẹ̀ kí ni ìtìjú tó fẹ́ mú wọ́ ṣebí tó bá tẹ̀ wá bí èmi kan nísọ̀ tèmi pé a fẹ́ gbé ọ o àárẹ̀ lọ sùn o à ń sọ̀sọ̀ tá mi o ojú òun ti èmi kò sẹ́ni tí ò mọ̀ pa aṣẹ́wó lè mi bẹ́ẹ̀ ni. o lójú tán tì. ojú wo ló ń tì èmi ò ní tìjú ó dà ó ibi tí mo gbé gèlè mi sí gèlè má wo bẹ̀ ni mo wé orí mu ra mi dákun má dàn padà sẹ́yìn jẹ́ ìṣiṣẹ́ aṣẹ́wó jẹ́ ìṣiṣẹ́ tó rí rán mi iṣẹ́ tẹ́lẹ̀ dá mi rán mi pé kí wọ́n ṣe ní ayé jẹ́ ń jẹ má para bọ́ mi inú má jẹ farasínú kúkúnlé tójú bá sì ń tì ọ́ kó lọ ràgùn wẹ́dà kó lò ṣùgbọ́n Kúnlé táwọn wá rojọ́ fún ọ pé mò ń ṣiṣẹ́ aṣẹ́wó. wá ẹni tó wá sọ fún mi yẹn kọ́ ló mátà bíi pé kò fi ṣe aṣẹ́wó tó ń ṣe lẹ̀. Bọ́lá ló wá rojọ́ fún àbí ó sì gbádùn mi tó gbà bá délé ìlú bí kò kú bóyá sí aṣẹ́wó kọ́ mo fi ń bọ tí mo fi ń sanwó iléèwé rẹ̀. dùnmọ́ mi ó mọ̀ pé èmi náà ni mo lè bẹ́ ẹ sòótọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ yẹ ó dà dúró jẹ́ kí n gbé ẹ. ọkọ tèmi fẹ́ẹ́ dé. ṣe sùúrù ara ní òṣìṣẹ́ àti kò máa bímọ nìyẹn ṣe sùúrù. sọ́ọ̀dẹ̀ ní dúró. ọmọ àgbà yín ẹ̀yin náà ti rá mi. bẹ́ẹ̀ ni bàbá àti rá mi. bàbá májà masala mú akíkanjú akíkanjú tó mọ̀jà tí ó mọ̀ sá irú wọn máa ń bógun lọ àwọn òtẹ ṣetán láti bógun lọ. ẹ ní bógun lọ torí ẹ gbọ́dọ̀ dárò ṣẹ̀ṣẹ̀ bí ọ̀rọ̀ dé gbówà yìí ẹ ní bógun lọ ọ̀rọ̀ yóò ṣe jà. ẹ bàbá tó bá tó àsìkò tá a máa rìn ní òkè nìyí ó máa jẹ́ nǹkan tó máa ń bà mí lọ́kàn jẹ́
torí wàhálà tó dẹ̀ wà ní díẹ̀ díẹ̀. ọ̀kàrí ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ̀ ẹ tó jẹ gbọngbọn ló tilẹ̀ gbọngbọn lọ́wọ́ yìí. ẹ wo bàbá ẹ má tẹ̀ dá lóhùn ọ̀kàrí gbogbo tó bá dá lóògùn ó dandan kó dogun fún ni. ọmọ àgbà ni wọ́n ohun tó bá ti la ni lóògùn ó ti dandan kó dogun fún ni. ẹ sì jèrè. àṣẹ bàbá bọ́ èmi ò lérò pé ó yẹ ká tún máa dọ̀là ara wa. ẹ jẹ́ ká wọlé ká lọ kó kiri ìnà. ìjọba ti yá kẹ́ ìgbẹ́ mọ́. ṣó dùn mọ́ mi kí ló dùn mọ́ ẹ ó dùn mọ́ mi kí ló dùn mọ́ ẹ ó dùn mọ́ mi kí ló dùn mọ́ ẹ kí ló dùn mọ́ mi àá. kálá pátá mọ́. ó dùn mọ́ mi ti gbèdé. 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 ó dùn mọ́ mi kí ló dùn mọ́ ẹ. ó dùn mọ́ mi kí ló dùn mọ́ ẹ. ó dùn mọ́ mi kí ló dùn mọ́ ẹ. ó bá ṣàlàyé ká mọ tó ń ṣe é ṣàlàyé ẹ lọ́ọ́ fi ṣàlàyé kan tó ṣe yín tó tó lọ. àmọ́ àfẹ́ ràgbó àràgbó náà. ẹ máa gbó àgbójà ọ̀pẹ́ yìí nínú òǹdé sínú ìlàkà àwọn tó bá tún máa gbó ara yẹn tó tò díẹ̀. àǹtí a rò pé bóyá akẹ́wà lọ tà fún wa ní ọ̀dọ̀ wa. èmi ò lọ. ọjà ìsà àyẹ̀kọ́lá báwa ẹ̀ jẹ́ ká máa lọ náà. ẹ dákun ẹni wọn bá mi rajà kí ló dé tẹ̀ ń jájú mọ́ wọn. ìyá alágbó ṣé tìbí wà. ó kí gbogbo ẹ wà yìí fún yín tán ni. ẹ gbà. ó wà. àpò méjì àbọ̀ péré ni. kí ló ń ṣe ẹja lọ. ẹsùn tó ẹjẹ ká délé náà. ilé ìbò ẹja lọ. ṣáàgbé àgbẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀dá. àpò méjì àbọ̀. ọlọ́run o. àgbẹ̀ bẹ́ẹ̀ rà. àti ó. aláyé. ó ṣàgbé dání bẹ̀ yẹn o. ó ṣàgbé dání bẹ̀ yẹn o. lọ́fẹ̀ẹ́ jáde sí. wọ́n ti lò ó. ṣé wípé ọ̀rọ̀ bántabànta báyìí ń bẹ nínú rẹ látọjọ́ yìí lọ́ọ́ wá sọ fún mi lọ́ọ́ wá jẹ́ kí n mọ jáwé kí n mọ wàgbò lórí asán. dùnmọ́ mi dùnmọ́ mi dùnmọ́ mi dùnmọ́ mi ò rẹnu dáhùn. ẹ wo ewé òkùnkùn máa jẹ àìsàn ó sì máa jẹ. àṣẹ. bí mo ṣe ṣe tó sọ wá tán báyìí tá a bá wí ta ìwé yóò máa sọ fún mi pé òun ju èmi lọ ẹ bá ń bí ọdún mélòó ló gbà lọ́wọ́ mi ó ti gbàgbé pé ọkùnrin lèmi ohun tí n bá fi ẹnu ìsọ kò yẹ kó wò ó lẹ́ẹ̀mejì tó fi máa ṣe tí mo bá sọ fún pé kò ṣe dùn mọ́ mi bí mo ṣe gbìyànjú tó àfìgbà tó padà kan ìdààmú. mo wí mo kékékéké ẹni tinú yín lẹ́ ṣe ẹ bá mi jánu lé ẹ tún fiṣẹ́ lé kẹ́mi lọ́wọ́ ó ń bá ẹ lọ. mo ṣèbí wọn ní ẹ̀yìn odi lọmọ tí máa ń jó kan tó bá wù ó gbénú ìlú bàbá àti ìyá ẹ̀ ó tún sọ rẹ̀ dìdàkudà kẹ́ ẹ máa wo kíní burúkú yìí o ọ̀làdùnmọ́ mi nìyá wa sọ àti bàbá ẹ̀ ó wá sọ rẹ̀ di ó ń dùn mọ́ mi ó ń dùn mọ́ mi ó ń dùn mọ́ mi ó sì dùn mọ́ títí àwọn tó wá ń jẹ tó jọ ń dùn mọ́ yín bóná wà báyìí ó ti wá burú tán báyìí ó ti kú wọn nìkan kẹ́ẹ̀dẹ̀ máa wò ọmọ ẹ̀ yìí gbìyànjú ó gbìyànjú ní tó fojú ọmọ ẹ̀ rí ó mà ṣe. bàbá yòókù dé nígbà tó dé ó bá fi parí kíkẹ́ lè tètè mítọ̀ pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ rẹ̀ǹtì. àbá ẹ̀pọ̀ tí àpúùfù lónìí ebi èèyàn á dẹ̀ lè tètè máa tiẹ̀ ṣe lẹ̀kùn. má ṣe wíńdò táwọn tí wọ́n fẹ́ rẹ̀ǹtì wọ́n lè tètè rí. ẹ káàárọ̀
Bọ́lá. Ojú ilé pọ̀. Kí ló tó ṣe báyìí kúrò lólè? Ẹ wo mọ́mì mi ni o ọ̀rọ̀ wọn ti sún mi. Ìwọ àti mọ́mì ẹ̀ kí ló ṣe yín? Mọ́mì mi ti mólè mọ́lẹ̀ wọ́n ti ń ṣe iṣẹ́ aṣẹ́wó pẹ̀lú pàrágà. Ọmọ Bọ́lá wẹ̀ náà wẹ̀ ó tọ́ lọ́rọ̀ àwọn àgbà wọ́n ti sọ wọ́n ní ọmọ tó bá ti jọ bàbá tàbí ọmọ tó bá jọ ìyá àti irú ọmọ àti bàbá tàbí irú ọmọ àti ìyá bẹ́ẹ̀ wọn ì fẹ́ràn ara wọn. Ṣé torí pé ìwà àti ìyá ẹ jọra yín bí ìmúmu ló wá jẹ́ kó wá pa irọ́ bàǹtàbàǹtà báyìí mọ́dùnmọ́ mi. Ṣé mo parọ́ mọ́ wọn rí ni? Ṣé mo wá sọ orú ọ̀rọ̀ báyìí lójú yín rí ni? Àní mọ́mì mi ti ṣe iṣẹ́ aṣẹ́wó pẹ̀lú pàrágà. Dùnmọ́ mi ń ṣe iṣẹ́ aṣẹ́wó. Ibo ló ti bá? Ọwọ́ ta ló ti bá? Dùnmọ́ mi nígbà tí èso ọmọ àlè kò tó bẹ́ẹ̀. Láíláí iṣẹ́ aṣẹ́wó náà ò irọ́ kò lè ṣe náà irọ́. Ọ̀dà wá máa lọ. Ẹ wo kẹ wá sílé kẹ wá kìlọ̀ fún wọn ni o kẹ kìlọ̀ fún wọn gidi gan ni o ọmọ àlè náà kúkú ni wọn. Àní sáà tiẹ̀ máa lọ ń tiẹ̀ máa lọ bá ṣe máa jẹ́. Dùnmọ́ mi ń ṣiṣẹ́ aṣẹ́wó. But so possible ṣá. Irọ́ lọmọ yìí pa yóò ṣe wá ṣiṣẹ́ aṣẹ́wó nínú gbogbo iṣẹ́ tó wà láyé. Díẹ̀ dẹ̀ kì í ṣe pé bóyá kò níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ ó ń ta pàrágà tọrọ kọ́bọ̀ wọlé láti bẹ̀ kí ló ń ṣe wá fẹ́ túndé tí ó wà tún ní iṣẹ́ aṣẹ́wó lòun tó fẹ́ mọ ṣe pàrágà no kò possible. Haúsá ò kó bọ́ o Haúsá kankan ò kó bọ́ ṣé wo mọ̀ wípé ẹni akọ́níkà tó ṣe tinú ẹ̀ ló fẹ́ ṣe ní tó fẹ́ ṣe náà ló ṣe hùn. Wo ṣe ṣe náà ẹ̀ka nígbà ilé yá Haúsá dáhùn irọ́ ọba lọ yá glove lọ́wọ́ Mayweather kí wọ́n lọ fi jù kúùkù sáfúsá lẹ́nu dèdè òpònú. Ṣé wàá rí ní tó tún wá dùn mí jù lórí ọ̀rọ̀ Dùnmọ́ mi ó mà ga o òun ni pé tí gbogbo òbí bá bímọ láyé wọ́n á fún ọmọ lẹ́kọ̀ọ́ tó yè kúrò wọ́n á rán ọmọ lọ school tàbí kó fi ọmọ sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ kó bàa lè wúlò fún ọjọ́ ọ̀la pàápàá fún ara rẹ̀ àti fún àwùjọ tó bá ti bá rẹ̀. Ṣé mọ̀ pé bí Dùnmọ́ mi ṣe ń ṣiṣẹ́ aṣẹ́wó yìí ó ti sọ ọmọ yìí náà dolówó nàbí wọ́n jọ ń ṣe ni. Irú wàhálà tẹ́lẹ̀ ìkànnì sí kí làmọ̀ ti ń bẹ lára ọmọ yìí ìjó wa dáa ká gbẹ́sàárè ìyá ká tún gbẹ́tọ̀ ọmọ sí lẹ́gbẹ̀ẹ́ ọlọ́mọ máa jẹ́ ara bàálù àdúrà tí mo gbà ni pé kí Dùnmọ́ mi kó bọ́nú èyí tó wà yìí o ṣé mọ̀ pé nǹkan burúkú ni kí igi gbígbẹ bọ́ àlórí òru kí igi tútù ó sì máa dùn. Àmọ́ ẹ dákun báwo la fẹ́ ṣe ilé ìbáyìí. Àtúnṣe arákùnrin. Ọ̀pá. Ọmọ bá dùn. Àyè ní mi tẹ́ kan lẹ̀. Ẹ̀yọ́ mi jò sọ ọ́, àjọwọ́ bá mi rà ẹ̀mú bọ́lẹ̀, àjọ mi bí ayé mi bá lọ pa mí. Ọ̀rẹ́ mi nǹkan ṣẹlẹ̀. Dùnmọ́ mi ni. Tó tún ti dé yóò tó wá dà mí. Ó ti kú.
kí ló dé sí èyàn òkun lé yín líle wo ń wèrè tẹ́ ẹ sọ mú láì ní búra. ṣé ti ẹ̀ rí ẹ wò ọlọ́run fòfò rẹ̀ mí ọlọ́run ó sọ wa tó kù ẹni wẹ́lẹ̀ ara gbogbo wa náà ìjà kẹ́dùn rẹ̀ ṣùgbọ́n sẹ́yìn pé bí tẹnìkan ọba bàjẹ́ tẹnìkan ò lè ká ẹ dákun sókun tọmútọmú ni. tìrìtìrì ńgbà tí ó ti èkó wá burú jáì wọ́n ní fi ṣe ń sunmi bẹ́ẹ̀ ní nǹkan so sórí pé bọ́bá rọ́kùnrin tó bá wọ sọ báyìí bí sọ ma òkèrè bó ṣe gòrè àti nítorí zigzag àti nítorí sọ gbogbo ẹ̀ dùnmọ́ mi wọ́n wọ ọkọ́ra wọ́n sì wọ́. ó ní wọ́n lọ ti ṣe o. jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ̀ mọ́ pariwo ọ̀rọ̀ kan gbé mi níkùn wúkẹ́wúkẹ́. kẹ́nìkan sì ṣe kẹ́nìkan máa jẹ́ wọn ò fi mí yàwó ògùn lè mọ́ sígbà. ẹ dákun abọkọ mi aláìkọlà ẹ lọ́rọ̀ kan ń gbé yín nú ẹ dákun ẹ bá ń sọ fún mi. kẹ́nìkan sì ṣe kẹ́nìkan máa jẹ́ wọn ò fi mí yàwó ògùn lè mọ́ sígbà. iṣẹ́ tí a ṣe mọ́dìṣẹ́ ọba máa fi iṣẹ́ àgbo yìí bú gbogbo wa. ẹ wo ẹ mọ̀ lọ dènà torí yín ọ̀padà burú tẹ́ bu eru lè pọ̀. ṣé ẹ rí kíní àrùn tẹ́ ẹ kó tẹ́ rò páwọ̀ ọmọ àwa ti mọ̀ o. àṣírí ti tú. àrùn tẹ́ ẹ kó dùn mọ́ ní abẹ́ gbàgbé tẹ́nàntì yín tọ́rẹ́ ìtì ilé tẹ́lẹ̀ ẹ̀fẹ́ fún parí ilé iṣẹ́ lọ́rọ́ mọ́ kọ́nà ní wọ́n kọ́nà burúkú. kẹ́ wá mọ́ bá karùn-ún ra wa náà. mo ṣe ní mo fẹ́ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ pé ṣé bọ́dí fìlà lẹ́nu òde àbẹ́ kó sùn. ọlọ́run jẹ́ àṣekọ́ni kan fún yín. ẹ má pàdé. Kirigidi kan gbẹgbẹ ayẹyẹyẹ. Yagadi, yagadi. Gbàǹjẹ́ dùmọ́ mi ti gbèdé. Ó wà ní gbàǹjẹ́ dùmọ́ mi ti gbèdé. Bóyá ló lọ́fẹ̀ẹ́ ṣáná sí. Lọ́fẹ̀ẹ́ ṣáná sí. Ìrègèdè. Bóyá lọ́fẹ̀ẹ́ ṣáná sí. Gbàǹjẹ́ dùmọ́ mi ti gbèdé. Gbàǹjẹ́ dùmọ́ mi ti gbèdé. Bóyá lọ́fẹ̀ẹ́ ṣáná sí. Lọ́fẹ̀ẹ́ ṣáná sí. Ọmọ tó jẹ́ bravo, ọmọ tó jẹ́ nọ́mà, ọmọ tó jẹ́ nọ́màlé. Ẹ̀dùnmọ́ mi yàrá. Aláìwá mi kọ́ dé. Gidigidi gẹ́gẹ́. Oya jáná alẹ́. Ọmọ tó jẹ́ bravo tó jẹ́ nọ́mà. Wọ́n gbé ẹ̀. Ẹ̀dùnmọ́ mi ti gbèdé. Ó ti gbèdé ẹ̀ wá. Bọ̀dá jẹ́ ti gbọ́. Ọ̀kú jẹ́ ti gbọ́. Bọ̀dá jẹ́ ti gbọ́. Ọ̀kú jẹ́ ti gbọ́. Ẹ̀dùnmọ́ mi Oya jáná alẹ́. Oya jáná alẹ́. Gbàgbọ́ jẹ́ no be poison. Oya gbàgbọ́ jẹ́ no be poison. Alẹ́ oya jò. Ẹ̀dùnmọ́ mi ọmọ tó jẹ́ náà alẹ́. Ẹ̀dùnmọ́ mi. Ṣáná sí Oya lọ́fẹ̀ẹ́ ṣáná sí. Oya brother sister ṣáná sí.